ẹ̀yin ta lájìkẹ́ o ẹ rí pé obìnrin náà ti jára wọn ní ìsìn obìnrin ti jára wọn o kò sí rádaràda kankan bí kankan mọ́ kálukú ojú kálukú ti là especially tán bá ti wo sàkún ọkọ tán rí wípé eléyìí ó tọ́jú ọmọ rẹ̀ ó nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ wọ́n yà sọ di single father wọ́n sọ di single father àwọn náà ti ń jára wọn ní ìsìn kò sáyé ìgbà yìí pé nǹkan mọ̀ mí lọ nǹkan mọ̀ mí lọ àwọn náà ti ń kọ́ ọmọ ọlẹ̀ fún yín wọ́n ti ń sọ di single father ẹ jẹ́ àjọmọ́ lámì tòru ẹ bá the funnest part of it ni wípé ọ̀pọ̀lọpọ̀ yín lè fẹ́ single father single mother yín lè fi hàn àwọn náà sọ di single mother síbẹ̀ yín náà ni ẹ̀yin náà lẹ sọ di single mother yín náà lẹ tún lè fi hàn mọ́ ẹ wàá lé ẹ jáde ńlé lẹ́yìn ọmọ márùn tó ti bí fún ọdẹ jáde ó bí kìíní fún ọmọ pé wà rí o dá ó bí kejì ọmọ pé ìwà rí o dá ó bí kẹta ọmọ pé wà rí o dá tó edó bí dórí márùn ó wá ní ó kú òlé rẹ kó kú ò lọ síbò torí òye mi ni kó kú ò lọ síbò ẹni ẹlẹ́ni wà mọ́ sánná ní káàkiri kò ní rẹ́ni gbà ń sàárà àbí tá ń fẹ́ fi ọlọ́mọ márùn ṣé wọn náà lè fẹ́ rú ẹ ta ló fẹ́ fi ọlọ́mọ márùn ṣùgbọ́n ní ìsìn náà ti wake up wọ́n yà já tì í ìwọ náà single father of 5 single father of 3 kí n wá wo single father of 5 obìnrin tí ò bá wá fẹ́ wọ náà tí ó kọ́ bá ọtọ́ márùn tó wà níwájú márùn tó wà níwájú tí ó kọ́ mọ dáná fún wọn tí ó mọ jíǹdàjí kó mọ sóúnjẹ tí wọ́n gbére iléèwé fún wọn kó mọ fọṣọ kó mọ fọ gbogbo ẹ kí n wá wo irú obìnrin tó lè go through wàhálà báwọn kí n wo bọ́ọ̀sì ṣe ẹ ní ẹkún ńlé tán ẹ wá ta tẹ́ǹtì ẹ kága sí lábẹ́ wọ́n tún sí ìyàwó mi fún yín ọkùnrin mi ọlọ́run ló mọ iye obìnrin tó ti sọ di single mother bàbá kan sọ̀rọ̀ ọjọ́ kan bàbá tó jẹ́ pé ayé mọ̀ dáadáa ni bébí mama bíi mẹ́wàá kan láwọn nìkan ní ẹ̀yin nìkan bébí mama mẹ́wàá ìyẹn ni wípé obìnrin mẹ́wàá lẹ sọ di single mother tẹ́ bà tẹ́ sì rí kankan gbénu lẹ́nu wọn rí kankan gbé lẹ́nu wọn ọlọ́run ló mọ iye obìnrin tí ọkùnrin míì ti sọ di single mother ní ìsìn wọ́n ti ń jẹ́ ọmọ tí ojú ti là kò sẹ́ni tó fẹ́ mọ̀ sí wàhálà abú mọ́ gbogbo bá yẹ mọ̀ pòwe ọmọ padà mọ bàbá rẹ̀ tó bá yẹ ẹjọ́ ọmọ náà padà mọ̀ ìyá rẹ̀ after 15-20 years àwọn náà kẹ́bí lẹ́yìn wọ́n wá dírẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ yín pé ẹni bínú ni ọmọdé ní í ṣe ń gbà náà ẹni ẹlẹ́ni ọlọ́run kó ṣàánú kí wá sí pa ti sọ pé wọ́n kí ẹ̀yin náà mọ̀ ọjọ́ mọ́lẹ̀ kì í ṣe ni pé ọjọ́ mọ́lẹ̀ fún ẹni tí ò ní kan sí o ẹni tí ò bọ́ bá yín ọmọ rẹ̀ jẹ́ o dáadáa especially àwọn ọmọkùnrin kò tí obìnrin ni ọmú lọ kọ́ ọmọkùnrin tíjú òun náà mọ̀ pa ródóródó èyí tó bá sì ń lo diapers jí ó mọ̀ ṣéǹjì rẹ̀ fún ó mọ̀ fọ̀gbẹ́ ó mọ̀ fọ̀tọ̀ ẹ̀yin lẹ̀ kó bá jẹ́ wọn márùn-ún tì ọ̀sẹ̀ kejì ni ó pè ọ́ padà pé ọmọ bọ̀ ńlé tó ọjọ́ wọn márùn-ún tì jí ó ṣe wàhálà fóṣù kan ọ̀sẹ̀ kejì ni ó pè ọ́ padà pé ìyá arágbájá mọ̀ bọ̀ ńlé sábà ń bẹ̀ kó a mọ̀ mójútó ọmọ yìí gbọ́n tí wọ́n pé wèrè ọlọ́mọ ní ọ̀lẹ́ kọ́ ọmọ ńlẹ̀ gbogbo àwọn kinní táwọn èèyàn ń lò nù kọ́lọ́n kó ṣàánú wọ́n ti ń kọ́ ọmọ lẹ̀ ní ìsín o wọ́n retí pọ́ sọ obìnrin kan di single mother àgọ́ sọ di single father ni ọlájìkẹ́rin iná.